Welcome to my channel at Yoruba Evergreen Films. Ìyá ṣe bó ṣe ń ṣe kó lè bá rí bí ti rí ìwé Ẹlẹ́dàá mi mo ti jí láàárọ̀ yìí o kó wá ṣàánú fún mi ire tọ̀tún tòsì kó bẹ̀rẹ̀ sí ní wá mi wá torí wọ́n ní bí òde ló ń ṣaláṣọ tuntun gbogbo ibi tó lóore mi bá wà báyìí kán wá bẹ̀rẹ̀ sí ní tọ̀ mí wá ni èmi àti Núkẹ́ ọmọ Àtọ́kẹ́ orí olókun orí ọlọ́sà kó bẹ̀rẹ̀ sí ní wá mi wá kó bẹ̀rẹ̀ sí ní ṣàánú fún mi lóbìnrin lọ́kùnrin gbogbo ẹnikẹ́ni báyìí kán wá mi kán rí mi o ṣàánú mi Ọlọ́run o. ẹ jọ̀ọ́ ẹ má bínú òǹgbẹ ló ń gbẹ mí mo ṣe wá kọjá lọ tí mo wá rí tẹ jókòó sí tàmáwò ká kí n súnmọ́ kí n tọrọ omi ó yẹ ẹ lè rí omi láti fún mi. ẹ fi mọ mi. bẹ́ẹ̀ ni mo. ẹ ṣì gan mo dúpẹ́ lọ́wọ́ yín
ẹ̀yin náà òǹgbẹ ò ní gbẹ̀yìn. Àmín. Ọlọ́run á yàn aláàánú fún yín. Àmín àmín. Ajébọ̀wálé ni orúkọ mi. Àtinúkẹ́ lórúkọ tèmi. Inú mi dùn láti mọ̀ yín. Ṣé ọmọ ìlú yìí ni? Bẹ́ẹ̀ni. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ kí n tètè wá máa wá lọ. Because Badagry ni mo ti ń bọ̀ bẹ́ ṣe ń wò mí. Mo kàn fẹ́ wá dá ilé iṣẹ́ kan lẹ̀ lábẹ́òkúta ń bí. So mi dẹ̀ mọ̀ anybody. Bí a kì í tètè fàárọ̀ gbé kí n tó lè rí ẹni tó máa mú mi mọ ibi tí mò ń lọ gógó. Ṣe sinmi díẹ̀. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Ẹ jókòó. Ẹ ṣé mo dúpẹ́. Irú òwò gan-an lè fẹ́ wá ṣe? Actually ní Badagry tó jẹ́ ìlú tiwa lọ́hùn, a gbọ́ pé wọ́n máa ń ṣe òwò òkúta títà granite pé òun ni business tó dáa jù tó máa ń ṣe lábẹ́òkúta ń bì. Wá jẹ́ nǹkan tèmi nífẹ̀ẹ́ nínú ẹ̀. So ló jẹ́ kí n wá sílùú yìí pé kémi náà lè máa ṣerú òwò yẹn. Mi ò mọ ibi tí mò ń lọ mọ ìsọ́lẹ̀ kan pọ̀ tí mo mọ̀ ní pé mo ní owó tí mo lè fi ṣe business. Ṣé rí èmi lè ràn yín lọ́wọ́ torí business ṣe fẹ́ ṣe yẹn ó dáa gan-an ni torí kwari pọ̀ gan lábẹ́òkúta yìí o so any help tẹ́ bá fẹ́ mo lè rẹ́ndà ẹ̀. Inú mi dùn bẹ́ẹ̀ yẹn sọ yẹn mo mọ̀ pé bẹ́ẹ̀ yẹn sọ yẹn náà bẹ́ẹ̀ náà ló ṣe máa rí torí nǹkan méjì ló dẹ̀ yẹ kí ọkàn mi balẹ̀ bẹ́ẹ̀ ẹni ọmọ ìlú yìí ní ẹ̀ láti mọ gbogbo ibi tí wọ́n lè rìn sí téèyàn ní problem. Ṣé ẹ fẹ́ máa ra lọ sí Badagry ní àbí? No, mi ò wá ara kí n gbé lọ lúwa o. Mo fẹ́ ní big company kí n ní ọ́fíìsì káwọn èèyàn máa rà lọ́wọ́ mi. Mo fẹ́ settle down sí Abẹ́òkúta ni to be precise. No problem. Èmi á help ẹ ọ̀fẹ́ máa wọlé. Mo gbà pé bẹ́ẹ̀ sọ́yìn náà bẹ́ẹ̀ náà ló ṣe máa rí because ìdí méjì ló yẹ kí n believe bẹ́ẹ̀ ọmọ ìlú yìí ni ẹ máa lè mú mi jáde pé báyìí náà ṣe ṣẹlẹ̀ báyìí lélẹ̀. Èjì èmi tí mo kúrò látòdì ń di lówà tí mo kàn wò pé aṣọ ìlú wù mí nínú àwọn aṣọ mi tí ń fẹ́ wọ̀ pé mo dẹ̀ máa kọ́kọ́ pàdé èèyàn tó máa ṣe mí láàánú láyé ẹnìyẹn náà tó máa lọ wọ́ọ́rọ́ aṣọ àbí ẹ̀yin ò rí mi ní kankan sí. Oyè Ọlọ́run. Powerful lines. Oyè Ọlọ́run. Dialogue to Tobi ni. Oyè Ọlọ́run. No problem. But ká ní pé èèyàn ti sweat right because mo ń rìn bọ̀ ni ká wá ní pé èèyàn fẹ́ ṣọ́ra how manage. Ẹ ṣọ́. Ẹ káàbọ̀ sílùú wa ń bí bóò lẹ ti ṣe rí ìlú wa yìí sí pẹ̀lú ìlú tí lọ́hùn. Actually kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ mo gbádùn bíbí ìgbà tí mo wà nílùú wa ni. Ọ̀dà. Ṣùgbọ́n ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àǹtí Tinúkẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ kí n máa lápẹ́ mi ò sí ìlú wa gbogbo nǹkan ni wọ́n fi tẹ́ mi lọ. Ọmọ tó dáa ni àtọ̀ dáadáa nílé rẹ̀ ó sì gbẹ̀kọ́ púpọ̀ ọmọ bá ti ṣe ṣètọ́jú èèyàn. Bàbá Ọlọ́run wa ẹ bá mi mú àlejò yìí lọ sí àdùgán fẹ̀yìntì wọ́n fẹ́ rí ọmọ yìí. Mo kí ọ kú oríire. Bàbá ṣé ó dá yín lójú pé ẹni tẹ́ ìwé lóde? Òun gan-an ni mò ń sọ. Àlejò tí mo ní kò gbọ́dọ̀ lọ nílé rẹ̀ ohun rẹ̀ gómìn bílédù àbá fẹ́ ràn yàn lọ́wọ́ kò ní sọ̀kalẹ̀ wá. Àwọn ẹ̀dá kan náà ni ó gbé dìde ni ó taari síyàn téèyàn ó fi jéèyàn téèyàn ó fi jó lórí rẹ̀. Àmọ́ bírú àwọn ẹ̀dá báyìí bá báyàn lálejò èèyàn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí kẹ́ wọn kó máa gẹ̀ wọ́n kéèyàn má wà jẹ́ni tó tún ń ṣègbéraga. Bẹ́ẹ̀yàn bá ti lè bẹ̀rẹ̀ sí pa gbogbo orí òfin báyìí ọjọ́ iwájú ẹ̀ ó dà gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ tó pẹ̀rẹ̀ lájẹ́ bọ̀ wálé ajé ó bọ̀ wá sílé èèyàn èèyàn sì dé ní ìgbéga láwùjọ ló bá tán.
Èmi á ṣe é nígbà tó ti jẹ́ pé nǹkan tí mo fẹ́ nìyẹn gbogbo pátápátá ni màá ṣe. Wọ́n ṣègbéraga o, wọ́n jà láfojúdi o. Irú iṣẹ́ wo lẹ́yìn rán kalẹ̀ fún mi yẹn? Òun náà ni wọ́n sọ fún yẹn mà. Owó yẹn pọ̀ and it's better kakú lọ máa lọ síbòmí ká lọ rà. Ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run. Ṣeré bíbá yìí ọjà Òyìnbó ni. Kò kí mọ̀ bóyá èèyàn kankan wà. Tẹ́bà nírà ni kẹ́ ẹ máa lọ náà. Ẹ ní bínú ni. Bóyá bẹ ṣe gbọ́rọ̀ lọ́hùn yẹn ló jẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́kàn yín. Ṣùgbọ́n òun tó sọ̀rọ̀ kó ṣe bóyá sọ nìyẹn. Ẹ mọ̀ gẹ́gẹ́ bí oníṣòwò gbogbo wa náà la máa fẹ́ jèrè. Ó ní bóyá tẹ bá lè bá wa reduce ẹ mọ̀ ìrọ̀rùn eku ìrọ̀rùn ẹyẹ ìdí tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ má bínú. Ṣé bọ́rọ̀ lẹ́yìn sọ jáde lẹ́nu yẹn sìn? Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ hold on. Hello, olówó orí mi. Yes sir. Okay sir. Okay sir. So madam. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Olówó orí mi ló pè mí yẹn. Mo dẹ̀ láti sáré lọ dá wọn lóhùn. Ṣóyè yín. Gbogbo ọ̀rọ̀ wa jẹ́ ká sọ the next week. Alright, ọ̀rọ̀ ọjà tí ò ní wá ń kọ́. Ẹ wo ẹ ní sùúrù. Wọ́n máa lóòdẹ̀ fún yín. Ẹ ṣe gan yẹn. Ọlọ́run á wà pẹ̀lú yín madam. Mo wá attend sí àwọn customers kan lọ́wọ́ ni mo wá gbọ́ ìpè yín mo wá sọ fún wọn pé kí n kọ́kọ́ wá dá olówó orí mi lóhùn ní pé máa padà sọ́dọ̀ wọn. Ọ̀dà ó ṣe mo dúpẹ́. Ìdójókòó. Chief Anju wọn. Sir. Ìyàwó mi ni. Oh. Ṣé o okay sir? Mo máa ń try díẹ̀ ẹ pẹ̀lẹ́ mà. Yes sir. Anyway, Chief Anju wọn ní contractor ni wọn. So wọ́n wá fẹ́ máa bá wa ra ọjà kan sábà wa dòwò pọ̀ wọ́n wúlò dáadáa. Wọ́n á jẹ́ kọ́ mọ̀ pa. Èmi kọ́ ni mo wà directly involved nínú business kò bẹ́ẹ̀ yẹn ìyàwó mi gangan ni ẹni tí wọ́n máa ní láti rí. So ló jẹ́ kí n pè é kí ní kí wọ́n bá wọn sọ̀rọ̀. Kí ni àwọn nǹkan tí fẹ́ gangan sà? Contractor ni mí. A dẹ̀ ti construct àwọn oríṣiríṣi nǹkan fún ìjọba tí a ò lè máa kà lẹ́yọ kọ̀ọ̀kan sí tá a bá ní ká máa kà ilẹ̀ aṣú ilẹ̀ àtúmọ̀. Àmọ́ àwọn Yorùbá ló máa ń sọ̀rọ̀ pé iyọ̀ kò kí máa ń yinra ẹ̀ lọ́bẹ̀. Ẹ wo tí ẹ bá fi àǹfààní lẹ̀ kí èmi àti yín àti company wa ká jọ ṣiṣẹ́ papọ̀ ẹ rí ìdàgbàsókè tó máa bá àti company ti yín àti company tiwa náà. Ṣé wàá rí nísìnyí tẹ́yìn náà ti fẹ́ bá wa dòwò pọ̀ ẹ ní regret ẹ. Ẹni ẹjọ mo ní suggestion kan tẹ́ bá ní mind ẹ ṣe máa lọ sí ọ́fíìsì ẹ kẹjọ lọ sọ̀rọ̀ yín kí mi náà tún lè àárẹ̀ attend sí ẹlòmíì. ẹ̀rọ ìrún gbọ́ngàn ní ẹni tí ẹ máa bá dìrù direct. Information lásán lè ní nìkan kó máa sọ gbogbo ṣe lọ́jọ́. Really? Okay, ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ ìdẹ̀ jà lọ. Yes, we are sabako lọ́dọ̀ ọ̀rẹ́ ní ti dábà sọ̀rọ̀ àti òun sọ. Ṣé máa rí ibò tí ó máa wá sọ fún mi ṣá? No problem. Okay. Ọkọ mi olówó orí mi arẹwà ọkùnrin tó ń wẹ̀ lódò táwọn ọmọge ń yọ owó ọṣẹ
àmọ́ o ò múnú mi dùn. Kí ló dé? Inú mi ò dùn bí mi ṣe máa wọ̀n bí ẹ látijọ́ yìí. Ṣé yẹn nìkan náà ni? Okay. Tó bá di next week, wà á mọ gbogbo ìyẹn kò ṣúwọ́. Okay. Promise. Of course. Okay. Ọkọ mi. Chief Odunlade, ó rán yàn wá. Ó ní pé òun need 12 trailers of granite. Chief Odunlade. Actually, tá bá fi dídá àti tèmi nìkan, spirit mi ò bá máa yẹn ṣiṣẹ́. Kò mí ká máa tajà fún ara. Even kò tí omi kó máa wá sọ́fíìsì wa mẹ́. Àbí kí lẹ fi rí àwọn nǹkan tèmi rí o. Èmi fi òpin máa ní ẹwà òkè torí cash and carry lóró tiẹ̀. Ẹ̀yin náà turning points pẹ̀lú cash and carry. Anyway, gbogbo decision mo fi sọ́wọ́ yín. Ilé tẹ́ bá rí bọ́dà, ẹ ṣé, I'm with you. Ó dàbọ̀. Ẹ wo àǹtí ẹjọ́ torí Ọlọ́run ní ìṣòro fún ìmọ̀ bọ̀. Bàbá, ṣé wàá òkè ṣá? Ẹ wo àǹtí sáà tẹ̀sí kúrò ń bíbà ń bọ̀ lẹ́rọ náà. Ìyá wa, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́lọ́run ò sọ yín lẹ́nu. Bí n tí ó bá yín ló kọjẹ́, Ọlọ́run ò fi sọ̀rọ̀ yín lónìí. Bí n ti wà yìí, orí òbí mọ́ ń tẹ̀lé lọ́jọ́ ayé mi. Tó ní ọmọ tó ṣiṣẹ́ déédéé, ó yẹ kó lásìkò ìgbádùn ìgbà tí ó fi jayé. Lóòrọ̀ yìí mo ti débi sẹ́yìn. Punctuality mi, àárọ̀ kùtùkùtù mo ti débi sẹ́yìn. Bí ìṣe débi sẹ́yìn, kí ni bẹ́ǹsì tí Sẹ̀míù kàn fún wa? Sẹ́mi pé lórí burúkú ni Sẹ̀míù. Àṣẹ̀ṣọ́ kan ló fi kan bẹ́ǹsì gbọ̀rọ̀gbọ̀rọ̀ ìṣe kan ló fi mu iṣẹ́ òun wá ti tayọ sẹ́ni bí ṣe jókòó lé láàárọ̀ yìí tẹ́ ẹ bá wo aṣọ yìí bó ti wọ́n ní nínú ní ọ̀lọ́kùn àjọgbá mi ẹ̀ bá máa bá mi sàálẹ̀ ni wọ́n á wò pé adúlù mi kí ọlọ́kùn kan wọ́n ní wọ́n ń sá àjọgbá mi lẹ̀ lónìí tẹ́ máa gbé lọ sọ́ọ̀sì bí tùmọ̀ wò pé kí n tètè gbé kinní ìlọ fún Sẹ̀míù padà kó tún ṣe ọdún ẹ̀ mo wà láàárọ̀ yìí bó ṣe kàn tán ní ìsìn mo gbọ́dọ̀ tẹ́lẹ̀ lọ lọ́wọ́ ẹ̀sẹ̀ bá ran ẹ wò fúnra ẹ wò lọ́wọ́ ẹ̀sẹ̀ bá ran tán ní ìsìn. Bàbá tí ẹ bá fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín ẹ ṣọ́ ara yín ẹ ṣọ́ ara yín gidi gan bí ṣe sọ fún yín ṣe gbọ́ mi. ẹ ṣe mọ mi màmá rẹ màmá tó sọ màmá tó rí ta ẹ ṣe ìyá wa. ẹ wá àǹtí ẹ má bínú kí lẹ wá rí lè fẹ́ kí n ṣe gangan sìn. lóòdù méjì péré ni mo béèrè fún máníjà sọ pé kò sí ọjà kankan lẹ̀. lóòdù méjì ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe ń sìn ẹ lọ bá máníjà ẹ sọ pé mi gangan ni mo instruct yín pé kẹ́ wá bá pé kó fún yín ní nǹkan tẹ́ fẹ́. ẹ ṣe gan. ẹ máa kú iṣẹ́ máa ẹ rọra máa o. ẹ ra sà. ṣé ẹ ò bínú pé mo yọ lù yín lójijì láì pè yín rárá. èmi náà ń wo náà. ẹ ń wò bẹ́ẹ̀ èmi ti mọ̀ wípé wọ́n ní ìdí iṣẹ́ ẹni láti mọni lọ́lẹ̀ ẹni tó bá dẹ̀ mú iṣẹ́ lókùnkúndùn bẹ̀rù tiyín báyìí ìdí iṣẹ́ ló yẹ ká ti bá nírú àsìkò yìí. ẹ má má bínú sí mi mo fẹ́ pè yín sí àpèjẹ kan ni mo ń ṣe birthday mi so mo fẹ́ kẹ́ wà ń bẹ̀ in fact gbogbo agbára gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ láti fi wà ń bẹ̀ ni mo fẹ́ kẹ́ fi wà ń bẹ̀. mo dẹ̀ really appreciate bẹ́ẹ̀ ṣe invite me o but kíní kan ni mo fẹ́ kẹ́ ṣe fún mi mo fẹ́ kẹ́ pé olówó orí mi ọkọ mi bóyá wọlé gbà mí láyè kí n wá sí birthday yẹn. èmi ò pé yẹn ní pé mo ṣẹ̀ṣẹ̀ máa pọkọ yín kó tó di pé wá síbi birthday mi. ẹ wo mi kì í lè dá nǹkan kan ṣe lẹ́yìn olówó orí mi ọkọ mi. bẹ́ẹ̀ni. ok kò sí wàhálà. hello sir. Wow. You are welcome.
ṣé kò sí. ẹ jọ̀ọ́ ṣé aago tí ẹni kí n dé kọ́ ni mo dé ni. Of course exactly time tí mo sọ pé kẹ́ ẹ dé gangan ọ̀lẹ́dẹ̀ yìí. But kí ló dé tó ṣe wá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ dé. Èmi gangan ti ń wò fún ara mi pé bẹ́ẹ̀ ṣe ń wò káàkiri yẹn ẹ̀ ń wò pé gbogbo table OMT yes nígbà tí mo ti ń rò pé mo fẹ́ mark birthday mi ó ní mo ti ń ronú èèyàn kan tó wà special sí mi láti pè mi ò fẹ́ kí èrò pọ̀ rárá ẹni tó special sí mi yẹn gangan ó ní mo fẹ́ kí èmi àti ẹ̀ka jọ mark birthday mi and now ní ayé tí mo wà yìí o èmi ò tí ì rí ẹnì kankan tó special sí mi ju ẹ̀yin tí ẹ dúró yìí lọ and kò dẹ̀ possible kí èèyàn méjì special sí èèyàn lẹ́ẹ̀kan ṣoṣo so you are welcome. That is item number 1 and number 2 màá fẹ́ kí ẹ tó jókòó kí a kọ́kọ́ jọ gé àkàrà òyìnbó yìí láti fi lè mọ rírì oore Ọlọ́run nínú ayé èmi àǹjù wọn wípé mo lé ọdún kan sí. Ẹ má bínú mi ò rí irú nǹkan báyìí rí kí èèyàn fẹ́ ṣe birthday kó dẹ̀ jẹ́ pé èèyàn méjì péré ló wà ń bẹ̀. Ẹ tún dọ́rọ̀ padà sẹ́yìn àti pé mi ò rírú eléyìí rí àfẹ́dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni lóòótọ́ ẹ lè má rí rí àmọ́ lẹ́yìn eléyìí tí ẹ bá gé ẹ máa rí oríṣi irú ẹ̀ lọ ká má fàkókò ṣòfò ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ọwọ́ ọ̀tún yìí. ẹ wò à ń jò wọn ò ní mo fẹ́ pè tí mo bá ti pè wọ́n ẹ jẹ́ kí a gé fún ìdùnnú ẹ̀mí gígùn àlàáfíà pẹ̀lú ẹni tó ṣe pàtàkì jùlọ ní ọkàn mi àwọn jò wọ́n have your seat. Wow, mo ti mọ̀ pé eléyìí gangan lẹ máa fẹ́ like. Oh. Ẹgbẹ́ kan bẹ̀rẹ̀. Wow, but kíní kan ń rú mi lójú láti ìgbà tí mo ti fi ojú kàn yín títí dìgbà tí mo fẹ́ invite yín wá sí birthday mi tí ẹ wá sọ fún mi pé àfìgbà tí n bá pe ọkọ yín tí ó bá fún yín láyè láti wá àbí kí ẹ má wá. Mo wá rántí ọjọ́ kan tí mo wà lọ́fíìsì náà tí ẹ wọlé tí ẹ fi kúnlẹ̀ tẹ́ fi sọ̀rọ̀. Mo á wò pé ókè ọmọ ọ̀dọ̀ máa yìí òun ló wọlé ohun tí ìgbà tí wọ́n sọ fún mi fún ara wọn pé ẹ̀yin ni ìyàwó wọn wọ́n pẹ́ so nowadays ni ìyàwó kan máa kúnlẹ̀ lórí ìkúnlẹ̀ náà tó tún sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ máa yẹn gan ò tún jẹ́ kẹ́ tètè dìde nígbà tó sọ̀rọ̀ ó ì jẹ́ kẹ́ kúnlẹ̀ síbẹ̀ wọ́n rò pé so ayé ta wà yín náà òun lọkùnrin kan máa wà ló ń treat ìyàwó ẹ̀ báyìí èmi ojú tèmi fi ń wò ẹ̀yin lè má rí bẹ́ẹ̀ I am very very sorry to say ẹ̀yin lè má rí bẹ́ẹ̀ but èmi rí yín gẹ́gẹ́ bí ẹrú ẹ̀yin náà ẹ̀rẹ̀ ń gbìyànjú láti ṣe bí ẹrú fún wọn and gbogbo nǹkan tí wọn bá dẹ̀ ti ń ṣe fún ọkùnrin lèmi náà bọ̀ mọ́ nǹkan tí mò ń sọ tí o bá ti fún ọkùnrin ní àǹfààní ẹyọ kan báyìí ó máa fẹ́ kí àǹfààní yẹn máa lọ títí ni ìjọ́ tó bá ti ṣẹ́ mọ́ lẹ́nu wàhálà ti bẹ̀rẹ̀ wàhálà gidi ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹrú sìn tí ẹ ò bá dẹ̀ tètè caution ara yín ẹ máa continue láti ṣe bí ẹrú yẹn lọ ni tí ò dẹ̀ wà òkè wọ́n ò pé ṣó le tó yìí ṣá ṣe báyé ta wà yìí náà ni àìmọye ọ̀pọ̀lọpọ̀ ohun tóbìnrin wà fún nǹkan ẹlẹgẹ́ ni bíbélì gan sọ ó ní nǹkan ẹlẹgẹ́ òun ni obìnrin jẹ́
fún ọkùnrin tó bá ti láǹfààní láti fẹ́ ìyàwó sílé ó gbọ́dọ̀ mọ bó ṣe máa take care obìnrin ò kí ń ṣerú in any form. Bọ́ báwo lèèyàn kan ṣe máa wá wà tó máa treat yín bákan tẹ́ ẹ̀dẹ̀ like tẹ́ ẹ̀dẹ̀ cope pẹ̀lú ẹ̀ nítorí kíni nígbà tó jẹ́ pé àìmọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà níta tí wọ́n ń fẹ́ irú ẹni tó bá ní àlùbáríkà lára tó dẹ̀ wà òkè bóyá ẹ mọ̀ tẹ́lẹ̀ ẹ fẹ́ dáa ju ẹni tó lálùbáríkà lára lọ so ẹ̀ ń ṣẹni tí ìyá lè ta lé ilé fọ́ aṣáà ń travel káàkiri ẹ̀yin náà ń lọ gbogbo alájọ ń lọ sílùú òyìnbó a rí bí àwọn òyìnbó ṣe máa ń treat àwọn ìyàwó wọn kí wọ́n tó mú gbá àwọn náà máa bá mu kí wọ́n tó gbáwo àwọn náà máa bá mu kó tó rìn síbí àwọn náà máa bá rìn síbẹ̀ kì í ṣe pé wọ́n gàn o wọ́n ń tẹ̀lé òfin tí Ọlọ́run fi sílẹ̀ ni tẹ́yìn bá wọn sọ pé kò rí bẹ́ẹ̀ ṣé mo pé ẹ fẹ́ tàpá sí òfin Ọlọ́run ni nígbà tí ẹ bá wá ti sọ ara yín di ẹrú fún ọkọ yín mo sọ́rí o mi ò try láti change mind yín àbí kí n da ilé yín rú no irú ọkùnrin bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó ti ṣoore ńlá kan fún yàn tàbí kó ti yọ̀yàn kúrò nínú àjàgà kan tó jẹ́ pé èèyàn ò lè gbàgbé láéláé ìyẹn ò ti torí ẹ̀ sọ pé kó máa wá sọ̀yàn dẹrú o no ìyẹn ò ti torí ẹ̀ kó sọ pé kó máa treat ìyàwó ẹ̀ bí ò ṣe dá tí ò bá ṣe ẹlòmíì á ṣe àìmọye 1000 èèyàn olówà láyé láti ṣoore fún yàn lẹ́ẹ̀kan tí èèyàn kan bá ti ṣe nínú ẹ̀ ó ṣe ni tí ò bá ṣe second á ṣe tí ò bá ṣe third á ṣe tí ò bá ṣe 970 ó lè gbóhùn ló máa wá ṣe. why tí ọkọ yín tí ò tiẹ̀ lè fi style jí díẹ̀ lára àwa òyìnbó tí wọ́n bá tiẹ̀ lè jí díẹ̀ lára àwa irú àwa èèyàn dúdú báyìí nítorí àwọn tí ó mọ ìkẹ́ obìnrin náà pọ̀ jù bẹ́ẹ̀. wẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àǹfààní wà fún yín láti rò dáadáa ẹ má sọ̀rọ̀ àyín dẹrú mò ń sọ eléyìí bóyá correction ó lè wáyé láti bẹ̀ ṣé ti yẹn wá. ẹ kò rí èmi mọ̀ pé àwọn obìnrin kan wà nílé ọkọ tó jẹ́ pé ọkọ wọn ò ṣe wọ́n bí ẹrú tí wọ́n kẹ́ ìyàwó wọn lójú nímú tí wọ́n dẹ̀ ti jọ wà for like 10 years tí ò dẹ̀ sí wàhálà láàrin wọn ìgbésí ayé àlàáfíà ló gbé o kò dìgbà tí èèyàn bá ṣe bí ẹrú kọkùnrin tó mọ̀ pé òun fẹ́. Tinúkẹ́ mo dé dining sìn pẹ̀lú àníyàn pé mo máa bá oúnjẹ tí màá jẹ ń bẹ̀ mi ò rí ẹni tí ń bẹ láti jẹ kí ló ń ṣẹlẹ̀ my dear. Táwà má. lọ bèrè nǹkan tó máa jẹ kó dẹ̀ lọ ṣe fún mi. Tinúkẹ́ nígbà wo ló di pé Táwà ló máa gbọ́ oúnjẹ tí màá jẹ Táwà ò kì í ṣe ìyàwó mi Tinúkẹ́ ni ìyàwó mi kí ló dé ó dẹ̀ mọ̀ pé láti jẹrin ni mo ti notice àwọn orúkọ wa mo dẹ̀ sọ fún ẹ lánàá pẹ̀lú àdéhùn kò máa change lónìí same thing náà ló tún ṣe Tinúkẹ́ lónìí for God's sake. bọ̀ kí ni kí ló wọ̀n tí ọmọ ọ̀dọ̀ bá ṣoúnjẹ fún ẹ jọ torí Ọlọ́run kí ni iṣẹ́ tí ó bá ṣoúnjẹ fún ẹ ṣáà kàkọ́ máa sanwó fún lásán ni wo ó jẹ́ lọ kọ́ ìwà àwọn aráàlú òyìnbó ṣó ti yẹ kí wọ́n alábà má lè pọ̀ fúnyàwó wọn náà ṣe ń gbọmọ ọ̀dọ̀ fún wọn náà wo tó bá lè fi pé kò lè ṣoúnjẹ fún ẹ wá ní arrest street kan tó máa ti lọ róúnjẹ. Tinúkẹ́ kí mi lọ sí eatery kí n lọ ra nǹkan tí máa jẹ nígbà tí mo níyàwó lé tàdé ní oúnjẹ ilé tó lè prepare fún mi. but Tinúkẹ́ I'm serious I'm not joking. kí ni problem ẹ. wo jọ torí Ọlọ́run má ní mi lára o má ní mi lára rárá ni. o ti bínú gbà.
jẹ́ kí n tètè máa lọ torí ọkọ mi. Kí ló dé náà? À ń sọ̀rọ̀ a ò tí ì sọ tán o tún ti ń fi mí sí wàá kàn máa pariwo ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi tó bá tiẹ̀ jẹ́ pé ọkọ tó ń pariwo ẹ̀ yìí tó bá jẹ́ bí ìwọ ṣe nífẹ̀ẹ́ lòun náà ṣe nífẹ̀ẹ́ àní méjèèjì bára mu àmọ́ bẹ́ẹ̀ kọ́ lórí kò nífẹ̀ẹ́ rárá àìmọye ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣe lẹ́yìn tí ò jẹ́ kó mọ̀ kí wàá ní kókó nǹkan tó ń pariwo ẹ̀ fún. ọkọ mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn náà kò kí n keep secrets from me at all. ṣótán mo ní ṣótán àìmọ̀kànmọ̀kàn tó máa ń da ẹ̀yin obìnrin láàmú òun ló tún ti bá dé ọ̀dọ̀ tí ẹ̀yin kò sí nǹkan tó ń fi pamọ́ fún ẹ very good tí o bá dé bedroom yín lé ní níbi ìgbèrí bẹ́ẹ̀dì yín wàá rí box kan bẹ̀ owó ló wà nù ẹ̀ ọkọ ẹ pẹ̀lú àwọn òyìnbó kan ti sign contract wọ́n dẹ̀ ti fún ní owó kò lè gbé owó yẹn lọ sí báńkì ló ṣe gbé wá sínú ilé kí ló dé tí ò lè sọ ní fún un àbó bẹ́ẹ̀ sọ pé wọn àtàwọn òyìnbó kan tiẹ̀ ń sọ̀rọ̀ ṣẹ́ rárá kó tó di pé iṣẹ́ bọ́ sí. kò sọ fún mi bọ́ọ̀sì. kò lè sọ fún ẹ nítorí pé kò nífẹ̀ẹ́ figure head lásán ló jẹ́ nínú ilé o kì í ṣèyàwó gangan lójú ẹ̀ ó kàn ń lò ẹ́ ní time tó bá ní ìdẹ̀ ẹni kọ́kàn ṣàṣọ pé èèyàn kan wà nínú ilé tó ń jẹ́ ìyàwó ìfẹ́ ohun tó ń pè ní ìfẹ́ kí èèyàn ní ìfẹ́ sí obìnrin kò sí lọ́kàn ẹ̀ sí ẹ̀ òun ló ṣe ń ṣe gbogbo nǹkan yẹn àmọ́ wọ ní gbogbo ìgbà láyé ọkọ mi ọkọ mi ọkọ mi òun ló ń pariwo ṣótán tí èèyàn bá dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dénúdénú kò sí nǹkan tó yẹ kó fi pamọ́ fún pàápàá jùlọ nípa irú nǹkan tá à ń sọ yìí à ń sọ̀rọ̀ nípa contract ṣé kò yẹ kó sọ fún ẹ kẹjọ fi ìdùnnú àtayọ̀ kẹjọ fi ṣe nínú ilé àmọ́ kàkà kó sọ fún ẹ obìnrin míì ló lọ sọ fún ta èyí tí ò bá fi sọ fún ẹ àmọ́ kó má dàbí pé mo fẹ́ da ilé ẹ̀rú. ọkọ mi. mo fẹ́ kó fi ọkàn ẹ̀ balẹ̀ kó fi délé lọ sí ibi tí mo sọ pé kó lọ mo fẹ́ kó fi ojú ẹ̀ méjèèjì kó fi rí tó bá rí tán pé mi jẹ́ kí n mọ̀ wàá mọ ìyàtọ̀ láàrin ìfẹ́ àti ẹ̀tàn. ọkọ mi ọkọ mi ọkọ mi. tó bá tiẹ̀ jẹ́ pé ọkọ tó ń pariwo ẹ̀ yìí tó bá jẹ́ pé wọ́n ṣe nífẹ̀ẹ́ lòun náà ṣe nífẹ̀ẹ́ àní méjèèjì bára mu. ṣé o ti wá rí ìyàtọ̀ láàárín ẹ̀tàn àti ìfẹ́? Mo sọ fún ẹ pé ọmọkùnrin yóò nífẹ̀ẹ́ rárá. Ṣó ti rí? Kò dẹ̀ máa wá wo sórí ọmọkùnrin yìí. Mo ní kí n má ṣe ìgbéraga sí. Mo ní kí n máa ní tẹríba fún. Mo ní kí n máa kẹ́, kí n máa gẹ̀, kí n lè má gbòòrò àwọn ẹlẹ́tàn. Mo máa sọ bẹ́ẹ̀ fún ẹ. Àtẹni tó sọ bẹ́ẹ̀ fún ẹ, àtẹni tí wọ́n ní kó máa kẹ́, kó máa gẹ̀, àwọn méjèèjì kòríkòsùn ni wọ́n.
wọ́n sọ eléyìí nítorí ẹni tó bá ń fi idà gé orí èèyàn kì í jẹ́ kí wọ́n mú kọjá níwájú òun rárá. Ẹlẹ́dàá ẹ̀ tó gbé wáyé láti ọ̀run, ẹlẹ́dàá owó ni, orí owó ló gbé wá. Tó bá gbẹ́sẹ̀ méjì ajé ni, tí o bá ṣe owó ẹ̀ sọ̀tún báyìí ajé ni, tó bá kan rí mọ́lẹ̀ ajé wọ bí tó bá kan rí mọ́. Àwọn torí pé ìwọ gangan òun lọ́rọ̀ ajé yìí, ìdí rèé tí wọ́n fi sọ fún ẹ bẹ́ẹ̀ pé kó máa bọ̀wọ̀ fún, kó máa rí fín, nítorí ìwọ ò ní fún níwàlẹ̀. Gbogbo bó ṣe ń tẹ̀lé àwọn obìnrin káàkiri kò lè jáwọ́, kò dẹ̀ fẹ́ pàdánù wọ. Ìdí rèé ó mọ tán sọ, tán bá sọ orí ẹ̀ fún èèyàn tí èèyàn yẹn bá gbà á jẹ́ wípé wọ́n tó onítàn mọ́ṣẹ́. Bí wọ́n ṣe rí ẹ òun náà ṣe tó ẹ mọ́ṣẹ́ rẹ̀. Kò nífẹ̀ẹ́ láti bí sọ̀rọ̀ yẹn, ohun tó wà lára ẹ̀ òun ló nífẹ̀ẹ́ sí. Kí ló wá rò pa lè ṣe báyìí? Èmi ò mọ̀. Kò yé ẹ, àmọ́ ó yé mi dáadáa, ó yé mi ju bó ṣe rò lọ. Nǹkan àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ wá ọ̀nà láti jẹ́ kí gbogbo nǹkan tó ní kó jẹ́ títí ẹ̀. Ṣé ìyá ṣe ṣá? Ṣé ìyẹn ṣe? Ṣó fòrùka sí ẹ lọ́wọ́ ni? Rárá o. O mọ mọ̀lẹ́bí ẹ̀ kankan? Mi ò mọ̀ wọ́n. Kò mú ẹ délé wọn rí? Rárá. Ǹjẹ́ ọjọ́ kan wà tí ẹjọ́ rìn lọ lọ́nà tó sọ fún ẹ wípé àbúrò wọn ni? Ó tẹ̀. Ìdí rèé tó fi jẹ́ pé gbogbo nǹkan kí nǹkan tó bá ṣe fún kò sẹ́ni tó máa mì ẹ́ lọ́wọ́ wò. Ó ń ru ẹ lójú nítorí ọlá ìfẹ́ tí èmi ní sí ẹ tí kì í ṣe ẹ̀tàn. Màá ràn ẹ́ lọ́wọ́, màá ṣe gbogbo nǹkan tó bá wà nínú mi fún láti lè gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ kó lè jẹ́ tiẹ̀. Ṣé o fi ara mọ́? Mo fọwọ́ sí. Bóyá nǹkan tí mò ń sọ ò yé dáadáa. Mo ní màá ṣe nǹkan kí nǹkan tó bá wà nínú mi fún ẹni tó ń pè ní ọkọ ẹ̀ láti gba gbogbo nǹkan tí ó wà lọ́wọ́ ẹ̀ kí ó lè jẹ́ tiẹ̀. Ṣé o fi ọwọ́ sí? Bẹ́ẹ̀ni, mo fọwọ́ sí. O fọwọ́ sí. Ó ti tán. Wo ẹni tó bá gbọ́n tó bá rò bóyá ẹnìkan ò gbọ́ òun gangan ni bàbá wèrè.
Tinúkẹ́ yìí kí ni nǹkan tí ń pò tó. ẹ̀là gàràrà àti ìtọ́jú àrùn làwálé ayé bọ́mọ tuntun bá délé ayé akẹ́hẹ́ẹ́ ọwẹ́rẹ́ ọmọ aṣẹ́gilájẹ́ ìwòrì ọmọ làpọ́là sọ̀rọ̀ ògbìgbì kan tó borí ìrókò tí kígbe ajé tọ́tọ́tọ́ Ọ̀rúnmìlà dá lóhùn ó ní alájí ẹni kì í là kínú bí ni ajé o nítorí Abímbọ́lá ọmọ Àṣàkẹ́ mo ṣe pè ọ́ kẹ́ ẹ wá jẹ́ mi níhò ọjọ́ abá pẹ́ egúngún ajẹ́ni níhò ọjọ́ abá pọ̀rọ̀ òrò ajẹ́ni ní yánmù ọjọ́ àkèrèjùpọ̀ bá ta gbòǹgbò ọjọ́ náà ní kọ̀lẹ́pa ẹ wá jẹ́ mi níhò kẹ́ fàṣẹ sí i. tá a bá gúnyán nílé ayé gìrìgìrì rẹ̀ á sì búlẹ̀ lálùdé ọ̀run ó yẹ sáré tètè wá. wo iṣẹ́ ti ṣe báyìí o àdúrà rẹ sì ti gbà só ti yọ ó lówó ó lọ́lá ó níláárí gbà kí ni ń bẹ lọ́wọ́ rẹ o orógbó ni fi sáàrin ètùtù tó gbé kalẹ̀ n tí ó fi bọ́ olókun ṣe pàṣípààrọ̀ nu tó tí ajé ó bá wá bọ́ ọ lálejò ó lè wá bí ohun ọ̀sìn ó sì lè jẹ́ èèyàn èyíkéyìí tí bá wá jẹ́nu wọn o gbọ́dọ̀ mọ sìkẹ́ rẹ̀ gan kó mọ tọ́jú rẹ̀ kó mọ kẹ́ kó mọ gẹ́ bó o bá ṣe ń kẹ́ tó ń gẹ́ bẹ́ẹ̀ náà ni ajé ó mọ kóre wálé fún ọ lówó rẹ̀ ó mọ bùyàrì tọ̀tún tòsì báyìí ni ẹyẹlé fi ń kóre ajé wọlé bó ṣe rí nù rírú ẹbọ ní gbé ni àìrú ẹbọ kì í gbé èèyàn mọ́ pawó lékè mọ́ pèsè lólè mọ́ wọ̀run yànyànyàn bí ẹni tí ò ní kú yóò dáa fún ọ ó yá bẹ̀rẹ̀ ńlẹ̀ kó gbẹ́bọ. tó oyin sí oyin lè nu afárá àfèrèmọ̀jọ́ sí o lọ sí ìhòlẹ̀ Abímbọ́lá ọmọ Àṣàkẹ́ ó fẹ́ fowó olókun fọlókun ó fẹ́ fowó odò fọlódò olókun sáré tètè wọ ẹgbẹ́rẹ́ ajé wá fún olódò ẹ̀ sáré tètè kẹ́ ẹ gbóhùn ọ̀rọ̀ wá fún àṣẹ ní kejìmọ̀lì. Alágbàwí. Ajébọ̀wálé ọmọ olókun gìrìgìrì ẹsẹ̀ ọmọ olókun kí ni dé mo rí ewu lọ́sàn-án kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹni tó ń torí ẹ̀ pé ní ajé ọmọ olókun tó ní kí wọ́n máa bá gbé kí máa bá sùn kí máa bá jí kó máa rí mi ní gbogbo ìgbà kí n sì máa jẹ́ ìdúpẹ́ ó ti fi owó ara ẹ̀ ó ti fi gbé èmi ajé ọmọ olókun sọnù ṣùgbọ́n kí wọ́n á tó lọ ó ní wíwí kí wọ́n dágbére fún wa lágbà tó ṣùkú fàmì dọ́dọ̀ ẹ̀. Tinúkẹ́ ọmọ Àtọ́kẹ́ ó ti ẹ̀yìn Ajébọ̀wálé síta lórí gbogbo wàhálà mi ẹ mọ̀ lọ ẹ wo bíbá yìí ẹ jẹ́ kí n bá wí ọmọ eke ni ó mọ nǹkan kan. ìyẹn ò lè ṣe é ṣe mọ́ alágbàwí torí pé ẹlòmíín ó ti nílò èmi ajé ọmọ olókun pé kí n máa bọ̀ nínú ìgbésí ayé òun
àjẹ́ ìgbé àdúrà ènìyàn ló gbà jẹ́ kí n máa lọ alágbàwí. Ó gbélé o ọmọ yìí fọ́lé ajé Tinúkẹ́ ọmọ Àtọ́kẹ́ èmi alágbàwí wọn ò ní gbà àwọn ò ní gbà ajé ò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ ajé bọ̀wálé ò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ nínú tí mo fara ṣe. ẹ kú jókòó sá kí ni jíjẹ. a jẹun kankan. ó dáa ọ̀gá mi náà wọ́n bọ̀. Tinúkẹ́ ọmọ Àtọ́kẹ́ àlejò ilé ẹ̀ ń kọ́. àlejò èmi ò rí láti jẹta. òòrà jẹ́bọ̀ alẹ́ ọkọ ẹ láti jẹta. bó o bá ti rí ajébọ̀ alẹ́ ọkọ ẹ ọjọ́ òbí tó ń polongo pé o fẹ́ ṣe yẹn o gbọ́dọ̀ ṣe o. ẹ gbọ́ bàbá. bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ ṣe. ìyẹn ò possible now kò possible mo ti polongo ayẹyẹ ọjọ́ òbí mi ju pé kí n má ṣe lọ now kí ni kí n sọ fáwọn èèyàn tí mo pè kábíyèsí ń bọ̀ àwọn òjòyè ń bọ̀ àwọn governors commissioners ministers gbogbo wọn ló ń bọ̀ ẹ wo bàbá yẹn ò possible o kò possible. Tinúkẹ́ ọmọ Àtọ́kẹ́ èmi alágbàwí tí ń gbọ́rọ̀ látọ̀dọ̀ Olódùmarè mi ló ń sọ̀rọ̀ wo njọ́ tí àkókò ti ń sọ igi kò gbọ́dọ̀ sọ igi kanran njọ́ tí ológìnní ti ń pẹran kò gbọ́dọ̀ pa ẹran tó kọjá ikú ní ìjọ́ tó bá gbìyànjú àti pa àgbọ̀nrín ìjọ́ náà ni ó bú lọ́wọ́. Tinúkẹ́ ìgbọràn ó sàn ju ẹbọ rírú ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. má ṣe o bàbá. Tinúkẹ́ kí ni nǹkan tó ń dẹ̀ ẹ́ láàmú gan-an wọ́n ń sọ nǹkan fún ẹ ò gbọ́ bàbá alágbàwí sọ fún ẹ wípé kó má ṣe pàtì onídandan àforí àfọrùn àfi kò ṣe kí ló dé kí ló fẹ́ gbà nú ẹ̀ nà ẹ́. àǹtí mi kí lẹ̀ ń sọ báwo ni mi ò ṣe ní ṣe èèyàn tó máa stop mi kí n má ṣe birthday mi sí rí ládùúgbò gbogbo àwọn èrò tí mo ti pè ẹ mọ bí ẹ mọ owó tí mo ti ná lórí kíní ni kí ni mo fẹ́ sọ fún wọn. Tinúkẹ́ wọ́n ní ká wí fún ni ká gbọ́ ká sọ̀rọ̀ fún ni ká gbà òun ní ìyá ọmọ èèyàn ṣọlọ́kẹ̀ mi lẹ́yìn ọ̀run ni pàápàá ṣó mọ nǹkan tí bàbá yẹn gangan rí tó fi sọ fún ẹ wípé kó má ṣe pàtì ni. ẹ wo àǹtí mi wọn ò rí nǹkan kan wọn ò rí nǹkan kan irọ́ ló ń pa torí àlejò tó rìn lọ tó rìnrìn ẹsẹ̀ lọ náà ṣe ní kí n má ṣe mi ìdẹ̀rẹ́ tó bá sọ fún mi pé kí n má ṣe mi tí rí. wo ojú mi dáadáa èmi ni mo sọ bẹ́ẹ̀ tí o bá takú tó sọ fún mi pé dandan máa ṣe pàtì yẹn mi ò ní dé pàtì yẹn kì í ṣe tikú kì í ṣe tààrùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ wo àǹtí mi tẹ́ ẹ bá wá ẹgbẹgbẹ̀rún èèyàn ló máa rọ́pò yín bẹ́ẹ̀ ni. ẹgbẹgbẹ̀rún èèyàn ló máa rọ́pò èmi ohun tó di ẹ́ létí yẹn mo mọ̀ pé ojú ẹ̀ apá kò burú. Ẹgbà 500,000 naira lélẹ̀. But aunty 500,000 kọ́lá jọ sọ owó drinks nǹkan. Mo mọ̀ máa fún yín yẹn. All right. Ṣé wá rí o ẹ má disappoint wa o ẹnu láti máa dààmú yẹn gangan kì í jẹ́ kó ṣòun bẹ́ẹ̀ jọ yẹn o. Ẹ má worry aunty ṣe gẹ́gẹ́ bí orúkọ wa ẹnu létí máa dààmú kitchen services and disappoint me. All right then ṣé wá rí kẹ́ tó máa lọ mo fẹ́ fún yín kinní kan tí àwọn colleagues tí wọn ò já sí rárá tẹ́ bá fi sínú ọbẹ̀ yẹn báyìí
tẹ́yìn gan bá jẹ́ ń bẹ̀ ẹ̀ dààmú. ń bọ̀ o. Jíde mi wọ́n gbẹ́gbẹ́ gbòdì èrè ẹ̀rọ. Àti nípa ọlọ́jọ́ ìbí ṣáma wúlẹ̀ fara pẹ̀lú ẹ̀rọ. Àti nígbẹ́ ó ti ṣọdún èyí náà ènìyàn rẹ̀ ló dẹ́kun ṣọ̀pọ̀lọpọ̀ lọ́dún nílé ayé. Ó ti rẹ́ ní ìfẹ̀yìntì. Ó ti rẹ́ ní lójú rẹ̀. Àti nígbẹ́ mo bá lómi ó yá ti ní tó. Àti nígbẹ́ ló ní kí n máa fún ọdún pẹ́lú ọlọ́run ọba. Ṣé máa ṣe pẹ́pẹ́ lẹ́dùn máa rí ọba tó dáyé? Ó ní ọlọ́run mi, ọgbẹ́ tó dọ́gbọ́n. Àti nígbẹ́ ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run mi kò ọgbẹ́ tó dọ́gbọ́n. Èyí tó ṣe láyé mi kò lórí lò. Ó yá ọlọ́run mi kò ọgbẹ́ tó dọ́gbọ́n. Àti nígbẹ́ ọlọ́run mi kò ọgbẹ́ tó dọ́gbọ́n. Èyí tó ṣe láyé mi kò lórí lò. Bóyá ti bára lọ́nà ọmọ ọmọ tó gbà wá. Ti bára Amẹ́ríkà ọmọ ọmọ tó gbà wá. Ti bára Kánádà ọmọ ọmọ tó gbà wá. Àti dúpẹ́ ti bára lọ́nà ọmọ ọmọ tó gbà wá. Èyí tó ṣe láyé mi lókun mi dùgbẹ́ ọlọ́run mi ọmọ tó gbà wá. Ọlọ́run mi ọmọ tó gbà wá. Ọlọ́jọ́ mi èyí tó ṣe láyé mi ọlọ́run mi. Àtinúkẹ́, happy birthday to you. Happy birthday to you. Àtinúkẹ́ lónìí mo máa pè ọlọ́jọ́ ìpín tí mo rí. Ẹ̀dá ọlọ́run dájú ṣe fara wí Àtinúkẹ́ Àtinúkẹ́. Happy birthday to you. Happy birthday. Ẹ ṣe akọrin wa Jídé wọ́ndà. Ó wù mí náà ká máa gbọ́ orin yẹn lọ nítorí pé fàájì yẹn mórí bó ti wọ every one of us lára. Débi pé ọ̀pọ̀lọpọ̀ wa gan fi oúnjẹ tá à ń jẹ sílẹ̀ àti bẹ̀rẹ̀ sí ní jó lórí ìjókòó. Ṣùgbọ́n àkókò bá wa ṣọ̀rẹ́. Kí tó lọ sórí next item, mo fẹ́ fi àkókò yìí láti fi commend effort àwọn caterers wa. Torí pé nígbà tí mò ń wọlé bọ̀, arákùnrin kan tiẹ̀ wá bá mi. Ó ní lóòótọ́ òun ti jẹun láti ilé o. Ó ní ṣùgbọ́n bóun ṣe ń wojú àwọn caterers yìí, òun gbọ́dọ̀ tọ́ nǹkan tó gbé wá wò. Ẹ má wojú wọn náà sí lọ́kàn. Ṣùgbọ́n ní báyìí, ètò tí ọkọ̀ súnkàn ni gígé àkàrà òyìnbó. Ní báyìí, a máa pe ọlọ́jọ́ bíi wa èní, arábìnrin Àtinúkẹ́ àti àwọn tó máa bọ́ síta wá bá wọn gé àkàrà òyìnbó náà. Tó bá lè ṣe ń jáde, mo fẹ́ kí a máa fi àtẹ́wọ́ yẹn wọn sí. Ẹ ṣe. Tó máa yẹ wọn sí láti gé àkàrà òyìnbó náà. Àbọ̀bẹ̀ láti orí alága wa Honourable and Chief Mrs. Okikiola. Gẹ́gẹ́ bí àtẹwọ́ yẹ wọn sí.
rí ọkùnrin tá a bá ti róbìnrin bẹ́ẹ̀ ìdúró náà ò tí ì lè yẹ wọn sí. a máa pe Honorable Jẹ́jẹ́láyé káwọn náà bọ́ síta kọ́ wá bá wa gé àkàrà òyìnbó náà. Chairman Akron Nigeria Limited káwọn náà máa bọ̀ ń ta mí. Chairman Akron Nigeria Limited. Ó yẹ àwọn náà torí ìyàwó wọn wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Ambassador Jimmy Adéyọ̀móyè káwọn náà máa bọ̀ ń ta kọ́ wá bá wa gé inú àkàrà òyìnbó náà. Ambassador Jimmy Adéyọ̀móyè. Ẹ bá mi fàtẹ́wọ́ yá àwọn náà sí. Àbí torí kò sí àwọn onígbẹ̀ wọn ni. Chief Mrs. Adunni, àwọn ni ìyálájẹ gbogbo ilẹ̀ yìí. Ẹ bá mi fàtẹ́wọ́ yá àwọn náà sí. Chairman Tawas Engineering ẹ jọ̀ọ́ káwọn náà máa bọ̀ níta kó wá bá arábìnrin Tinúkẹ́ gé àkàrà òyìnbó náà. Lóòótọ́ ìyàwó wọn ò sí bí ṣùgbọ́n mo láìkì múra wọn bóyá èmi àti wọn làjọ máa lọ nílé mi. Ní báyìí máa hand over mic fún Honorable Jẹ́jẹ́láyé kọ́ bá wa túbọ̀ bá ṣe máa gé àkàrà òyìnbó yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fàtẹ́wọ́ pàdé. Ẹ kálẹ́ o. Tinúkẹ́ bèbí. Congratulations. Bí wọ́n ló kó gbogbo àwọn èèyàn jọ. Ó mọ̀ pé wọn náà dáa. Anyway, àkàrà tí a máa gé yìí tinú ni mo máa fi gé. And I will start from letter T. Títí tó fi máa end ẹ̀. Má kọ́ tiẹ̀ tí mi ò bá pé the last word o. Are you ready? T. I. N. N. You. Congratulations. 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 Thank you very much, Honorable Jẹ́jẹ́láyé. Ẹ ṣé. Màá tún wá pé chairman wa ọjọ́ ìní kí wọ́n wá fún wa ní speech fún event yìí. Mo kí gbogbo wa kú àsìkò yìí o. Inú wa dùn láti rí yín fún àpèjẹ òní. A ò ní fẹ́ lè ṣe àṣemọ́. Arábìnrin tó ń ṣe ọjọ́ ìbí náà á ṣe púpọ̀ ẹ̀ á sì dá fún gbogbo.
Madam Tinuke. Sir. Madam Tinuke. Madam, sir. Madam Tinuke. Yes, sir. Ẹ wò ó ṣe rí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí. Mo fẹ́ kó jẹ́ give and take láàrin wa. Ẹ gbọ́. Mi ò lè fẹ́ kẹ́ ẹ fi kankan parọ́ fún mi. Ẹ gbọ́ tí mo sọ fún yín. Kí ló ṣe yín? Mo ń bá yín sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí fọwọ́ sábẹ́ ẹran. Kí nìyẹn ní ṣe? Ṣé ẹ fẹ́ ṣògùn sí mi ni? Ṣé mi náà mò ń sọ̀rọ̀ ẹ̀ ń dorí kodò yẹn? Wo bí. Ṣé ìdọ̀rí kí mo dín ní wẹ́ẹ́ fẹ́ lọ fi fìpò important? Ebi ò máa ṣe pẹ̀lú sọ̀sẹ̀ jagunjagun tó fìpò lè ra àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Jẹ́ kó yí ẹ tó bá rú ẹ jẹ́ kó ṣàlàyé fún ẹ kó yí ẹ dáadáa. Ṣé ó sẹ̀rẹ̀ tó wà ẹ́? Station ọ̀tọ̀ ni. Ìjọba dálẹ̀ rẹ̀ pé àwa mo ní agbára ní station mi rí báyìí. Kí n bá gbé case lọ sí court. Kí n lè rán èèyàn lẹ́wọ̀n láti bí báyìí. Lọ wádìí. Corporal, yes or no? Yes, sir. Mo ní agbára níbí báyìí láti pa ẹ́ dànù tó bá rẹ́ẹ̀dì láti cooperate. Anyway mi lè blame ẹ tó àwọn tó ń ṣe irúṣẹ́ tí ẹ ń ṣe yìí wọ́n tẹ̀sí máa ń dọ́gbọ́n sí tiwọn. Àyákò ẹ̀ títí tí ó tún tẹ invitation card tó dípò fẹ́ rìn ní owó ẹ̀ ó dẹ̀ pa àwọn yẹn lọ rẹpẹtẹ. Mi ò rí ní owó sà. Mi ò ṣe ṣó sà, mi ò ṣògùn owó débi pé mo fẹ́ rìn ní owó. Lẹ́nu ẹ̀. Oúnjẹ tó ń sọ yèmí náà jẹ́ ń bẹ̀, mo jẹ́ ń bẹ̀. Kí ló ń ṣe tó fẹ́ máa pa lọ́nà? Ó pààyàn àbí? Ó pààyàn. All right. Corporal. Yes, sir. Mo mú àyàn wá fún mi. Yes, sir. Wo bí tó bá cooperate pẹ̀lú mi, mo rẹ̀ láti cooperate pẹ̀lú mi. Bọ̀ tó bá fipò clever kan, irọ́ ló pa o. Màá sẹ̀ díẹ̀ wọ̀n báyìí tí wọ́n á ṣí gèèjì fún ẹ. Ìwọ̀n bá ti mẹ́ padà màá tó padà. Gbàgbé ló fi mọ̀ lọ́lọ́ padà mi ṣe. Yeah, don't tell bad. Mi ò mọ nǹkan kan pa ẹ̀. O tún parọ́. Uma, sórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ní bá ti ń béèrè lọ́wọ́ ẹ̀ ní kó máa dá mi nù give and take, okay? Ẹ mọ́ra. Ó mọ̀ ẹ mọ́ra yín wo bí báyìí. Uma, kí ló tó ń pẹ́ ní ẹlẹ́ni sí wàhálà? Mi fẹ́ gbọ́ ha madam ti ṣàlàyé fún wa wọ́n ní ó sọ pé wọ́n náà fẹ́ dàbí àwọn ẹ̀sìn ní pé kí wọ́n bẹ̀rẹ̀ arrange wọ́n ní ètò tẹ̀lé àwọn ṣe táwọn èèyàn yẹn fi kú báyẹn. Ẹ wo irọ́ ni o àwọn ló gbé ìgò yẹn fún mi wọ́n ní kí n bù sí oúnjẹ ọmọdé kò dùn. Èmi ò mọ̀ pé májèlé ló ṣàlẹ̀ kí n bù sí gbogbo oúnjẹ náà sọ. Májèlé kọ́ ni mo gbé fún yín ṣebí spice ni mo gbé fún yín kékeré kan bù sóúnjẹ kóúnjẹ dẹ̀ wà spicy ni sá. Kí ló mean spice kí ni spice tó lò fún un. Kódà wọn ò ló tọ̀gàn èyí tó kù wọn gbé fún mi mo gbé lẹ́ńlé ni. Spice tó produce jáde láti inú ilé ọ̀dọ̀ àbí. Ó tán àṣírí ẹ̀ tú. Oúnjẹ tó ń sọ yèmí náà jẹ́ ń bẹ̀ mo jẹ́ ń bẹ̀. Ìgbà yẹn ń kọ́ bí ó bá jẹ́ ń bẹ̀ kọ́ ṣọ́mọdé lọ pẹ̀lú mi. Òbí ṣé ló wà lórí àbí? Corporal. Yes, sir. Tí sergeant bá dé kó mú ẹnìkan sí láàrin yín bó ṣe ọ̀nà bó dẹ̀ ṣe any other person kẹjọ lọ sílé woman kẹ lọ search gbogbo olùgbé dáadáa o gbọ́. All right, sir. Òbí tí wọ́n bẹ lè rí evidence kékeré nínú ilé ẹ̀ báyìí o ò lè bọ́n bẹ́ẹ̀ o mo promise ẹ nìyẹn màá make sure pé mo sìn ẹ dé bèbè ẹ̀wọ̀n báyìí tí ìjọba bá rí owó uniform máa rà fún ẹ mo promise ẹ. Kí ẹ tẹ̀lé wọn lọ sílé kẹ lọ search ilé yẹn wá ẹ kó kí nìyẹn wá ẹ make sure pé ẹ̀fọ́ ọ̀sán kẹsàn án àárẹ̀ ìdòdó bẹ́ẹ̀ wọ́n á bí bàtà lókè màá wọ́n bí bẹ̀ kí ló dùn fi lọ bọ́síwájú mi bẹ̀ bọ́síwájú mi bẹ̀. Ẹ wo bedroom mi rè o. Níbo lẹ gbé kí ni àwọn àti. Tí mo gbé sèrè. Kéré ẹ àgbè. Ìwọ mo ṣe débẹ̀. Gbé. Gbé náà. Ó yá gbé. Gbé. Má lè fọ́ o. Má lè fọ́ o. Ọ̀gá, ìwé kan ni mò ń wò ní èyí o. Ìwé ó yá yóò jáde jẹ́ kí n.
ìyá fún ní mi ẹ̀jẹ̀ kó kà. Ibi kò mọ̀. Má jẹ́ kí lè fọ́ o. Ẹ ní bọ̀. Gbìdání. Bóyá. Kàjáde fún mi lọ. Ọ̀gá, wọ́n kàn kọ́kọ́ sí o. Ẹ̀yà kàjáde. Lílo oògùn yìí tí o bá fẹ́ kí ọlá rẹ máa pọ̀ síwájú sí i pé àpèjẹ ńlá kí o sì bu oògùn yìí sínú oúnjẹ tí gbogbo ènìyàn yóò jẹ. Mo dáhùn ibi kọ́ ni mo kọ́ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀. Má jẹ́ kí ilé fọ̀ ọ̀yà mú. Kí wọ́n mo ṣe dé bẹ́ẹ̀. Èmi kọ́ mo gbé owó. Yes, come. Sure, sir. How are you? Fine, sir. Wàhálà ti ṣẹlẹ̀ sir. Mo dẹ́sẹ̀ láàárọ̀ yìí. Mo mọ inú ilé tí máa dá mo yẹn. Mi ì bá níṣẹ́ and then sí ẹ̀yin ò sí ń jíjá sà. Ìyẹn nu kọ́ kí ní evidence tá a rí gbénu ilé ọmọ yẹn. Mi ì bóun náà bẹ́ sà. Ló kí ló ń sọ lẹ́nu iná? Kí ló ń ṣe èèyàn ọmọdé iná? Ló evidence wo ló kù fún adájọ́ fi lọ jẹ́rìí pa Madam Tinúkẹ́? Ṣé ìwọ pé mo ti ń bá ṣe ẹ̀kọ́ ni? Ṣé ìwọ pé mo sùn mọ́jú ọkọ̀ bókun lẹ́jìká mi ni? Ó ní ọ̀sán ọ̀dẹ̀ dùn lẹ́nu ẹ̀. Evidence wo ló kù fún wa? Ọ̀dẹ̀ dùn lẹ́nu ẹ̀. Ó yẹ kó mọ̀ pé tí máa promise pé mo fẹ́ ṣe nǹkan mo fẹ́ ṣe é. Èmi ni mo promise ẹ mo ní mo máa ṣe fún ẹ kí ni àbúrò máa doubt mi lágbóyè doubt mi mo máa ṣe fún ẹ. bí èèkùn ṣe máa ń sọ nìyẹn ẹnu yín ti gùn jù bọ́tọ́ tó pé máa ṣe lè at the end of the day ẹ máa jáyàn kunlẹ̀ náà. Oh God, o disappoint me. Ó yẹ kó mọ̀ pé mi yàtọ̀ tí n bá sọ pé mo máa ṣe nǹkan mo máa ṣe ṣé mi mo promise ẹ kí mo máa ṣe fún ẹ náà. Àgbéléláwò àrò ṣòṣà láwò dé ajá fún fìfín tí ń fomi ojú ṣògbére tọmọ ìgbà tí òbí ló bí mọ́jẹ̀lẹ́wò lọ́mọ igbó rímírímí ọwọ́ mi ọ̀dún awọ ọ̀ṣun bí afọ́ṣun tí ń sun páàrí bí akórímìrìmì awọ ẹsẹ̀ òkè dí afẹ́sẹ̀ òkè tó ń gba àwẹ̀ aláìrítàn. Ifá ń sọ ni pé ọba omi ń bọ̀ wá bá yín lálejò kì í ṣe pé ń kówó bọ̀ bẹ́ẹ̀ sì ni kò kú bíbọ̀. Kàwọ̀ fún mi kí ni ó kàwọ̀ fún ọ dí afọ́kẹ̀rẹ̀ yóò gbé mọ́jẹ̀lẹ́wò níyàwó àdí afọ́ mọ́jẹ̀lẹ́wò obìnrin ọ̀kẹ́ mọ́jẹ̀lẹ́wò lórúkọ tá a pé yé mọ́já ǹjẹ́ òkè ìbìtì dá mọ́jẹ̀lẹ́wò ló fáwo ǹjẹ́ òkè ìbìtì dá mọ́jẹ̀lẹ́wò ló fáwo òkè ìbìtì dá mọ́jẹ̀lẹ́wò ló fáwo àríyá òfin sáré owó àgbà rúfin ẹbọ àríyá òfin. Ṣùgbọ́n nǹkan tó sọ lágbówó tí máa fi ra fíìmù yẹn lọ́wọ́ ẹ̀ torí mo gbọ́dọ̀ wò ṣó tẹ̀lé àwọn tó ṣe fíìmù wọn máa always clean and clear. Àwọn tí ẹ gbọ́dọ̀ rà because ìpolówó yẹn catch. Ẹ kú dédé ìwòyí o ìròyìn lérèfé láti ẹnu Abísọ́lá Aboríṣàdé. Olórí orílẹ̀-èdè ilẹ̀ wa ti kìlọ̀ fún gbogbo àwọn àgbẹ̀ pé kí wọ́n túbọ̀ tẹra mọ́ iṣẹ́ wọn àti pé bí ipá ti kúrò nínú ìṣẹ́kùṣe. Onídàájọ́ àgbà tó ga jùlọ ní ilẹ̀ wa ti dá arábìnrin Àtinúkẹ́ Akínagun ní ẹ̀wọ̀n ọdún 10 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára. Bí ó tilẹ̀ jẹ́ pé ó yẹ kí ìjìyà arábìnrin náà jù báyìí lọ ṣùgbọ́n àwọn ọlọ́pàá kùnà láti kó ẹ̀rí tó péye kalẹ̀ ní ilé ẹjọ́. Ṣùgbọ́n ilé ẹjọ́ ti ṣe ìdájọ́ lórí ọ̀pọ̀ àwọn ènìyàn tó kú síbi àpòjẹ náà. You see, government wáyé ṣe dá ẹjọ́ ń sìn yes àti níjọba báyìí. Ọ̀nkú tí wọn bá dá ẹjọ́ mi eléyìí tó dá yìí wọ́n dá rí wọ́n dá ẹjọ́ eléyìí. Fún tẹ̀sán yẹn kílẹ̀ máa mú. Anything tó bá ti fún mi. Ṣé nítorí ojú obìnrin là ń sọ̀rọ̀ ẹ̀? Ìròyìn lérèfé. I'm very sure pé tó yẹ kọkùnrin ni ṣáìdì ẹ̀ lẹ́ máa wà. Àtijọ́ tí kéèsì ti ṣẹlẹ̀ níbi tí mọ́nítọ̀ bí gbogbo oníṣìí ṣe lọ wọ́n wọ́n tó máa parí ìbọn ọ̀dà ẹjọ́ eléyìí. Èèyàn lè pa àwọn tó yẹ kó lọ scot free.
ló tún dúró ṣe. àmọ́ bàbá ẹ wá mọ tó yà mí lẹ́nu jù ń bẹ̀ wípé à ń jù wọ́n yìí òun ni mo rí lọ́dọ̀ ajé nígbà tí mo lọ sílùú Èkó tó ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́. ẹ̀yin lẹ mọ̀ sí à ń jù wọ́n Òṣìbàtà gangan ló kọ rẹ̀. Òṣìbàtà. òun ló dúró fún ẹ̀mí ìgbéraga bọ́ ọ bá kíyèsí Òṣìbàtà lójú odò báyìí téńté báyìí ní máa lé lórí omi bíi pé òun ló lodò bẹ́ẹ̀ òun kọ́ ló lodò. Olókun ìyá ajé ń ló lodò gẹ́rẹ́ tó ti fún ọ ní ajé ló ti fi Òṣìbàtà tẹ̀lé ọ. wò òun gan ló júwe ilé rẹ fún ajé níjọ́ náà. Òṣìbàtà ajé ọmọ Olókun ọ̀dọ̀ ẹni tí ẹ̀ ń lọ òun ló wà lọ́ọ̀kan yìí òun ni wọ́n ń fi orógbó tí wọ́n máa fi ń bẹ̀ yín tí wọ́n fi sí lẹ́nu lọ́ọ̀kan yìí. Òṣìbàtà òṣè mo dúpẹ́ bó ṣe jẹ́ pé ibi yìí ń yíyá ẹ̀mí àti ẹ̀ kí wọ́n lè padà sísàlẹ̀ omi jẹ́ kí n máa lọ sílé ayé kí n lọ jíṣẹ́ tí Olókun ìyá mi tó mọ̀ mi bá mi gbé tó wà lọ́wọ́ ẹ̀. fílẹ̀ ajé mo ní kẹ́ ẹ já mi kúrò lọ́rọ̀ àwọn ọmọ adarí wọ̀run yìí kò sí bẹ́ẹ̀ ṣe lè forí ṣe fọ́rùn ṣe kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe fún wọn bó pẹ́ bóyá ibi ni wọ́n máa fi so yín kí lẹ wá dààmú ara yín fún. ẹ wẹ kúrò lọ́rọ̀ wọn ẹ jẹ́ ká padà ká lọ máa ṣeré wa. ó dà mo gbọ́ ohun tó sọ o àmọ́ mi ò gbà ṣó rí ẹni tó ń wò yìí òǹgbẹ mi ti ń gbẹ tipẹ́ òun ló béèrè fún mi mo gbàgbọ́ pé tó bá fi lè rí mi ó máa máa kẹ́ mi ó máa máa gẹ̀ mí ni jẹ́ kí n máa lọ sílé ayé kí n lọ jíṣẹ́ tí ìyá mi rán mi. Ajé ọmọ Olókun ṣé ẹ fẹ́ gbọ́rọ̀ mi ìwọ̀nba díẹ̀ lẹ́yìn mọ́ Òṣìbàtà lèmi tẹ́ ẹ̀ bá gbàgbé orí omi ni mo sì máa ń lé téńté sí kò sí nǹkan tí mi ò mọ̀ lókè àti nílẹ̀ ìsàlẹ̀ lásán lẹ́yìn wà mo mọ adarí wurun jù yín lọ dáadáa ìgbà tí ọmọ adarí wurun bá wà nínú ìṣòro ìgbà náà ni wọ́n máa ń ṣe bí ọ̀dẹ ẹ wò ó ajé ẹ já mi kúrò lórí ọ̀rọ̀ ẹ̀ nítorí pé ibi ló máa fi sùn yín á dùn yín gbẹ̀yìn ni ẹ wò ẹ jẹ́ ká máa lọ. Òṣìbàtà mo gbọ́ ohun tó sọ àmọ́ mi ò gbà sórí arábìnrin kíkẹ́ àtìgẹ̀ ló máa fi ṣe tèmi jẹ́ kí n lọ bá eléyìí o torí pé òun ló ń pò gbẹ mi ti ń gbẹ tipẹ́ tó bá jàjàre mi ó máa tọ́jú mi ni jẹ́ kí n lọ bá. ìyẹn lẹ́yìn. bẹ́ẹ̀ ni. ó dáa Ajé ṣé ẹ gbà mí láyè pé tí ẹ bá dé ọ̀dọ̀ ẹ̀ kí n wá dán wò. Òṣìbàtà tí ń lékè odò tó bá jẹ́ tó fẹ́ nìyẹn mo gbà láyè kódà mo pa ẹ́ láṣẹ kó o wá ní àwòrán èèyàn kó o wá ní àwòrán adarí hun kó o wá dánwò àmọ́ gbọ́ ó máa pò fún bọ ní o torí eléyìí kò ní kó sínú pápẹ́ tó fẹ́ délẹ̀ ó máa tọ́jú mi ni nígbà tí mi àti ẹ bá wá pàdé nsàlẹ̀ omi wàá wá fọwọ́ bójú. ẹ gbà bẹ́ẹ̀ ni ó tán ó ti tán. ó dà máa retí ẹ láti wá dánwò. ẹ̀yin gbà pé kí n wá dán wò ẹ sọ pé èmi máa kó fún bọ ìpàdé dìgbà náà.
gbogbo ohun tó ṣe fún ọ náà ló gbìyànjú láti ṣe fún Abímbọ́lá nílùú Èkó. Madam, ẹ ṣe púpọ̀. Ìdí tí mo fi kí pé ẹ ṣe púpọ̀ ni pé ẹ wà lára ẹni tí mo kọ́ bí èèyàn ṣe máa ń nífẹ̀ẹ́ jù látara rẹ̀. Ìdí nìyẹn tí mo fi kí pé ẹ ṣe púpọ̀. Thank you very much. Thank you. Nípa àwọn orí tí ẹ ti ṣe fún mi yìí, òun ló ṣe máa ń tì mí lára. Òun ni ò lè jẹ́ kí n bu ẹnu mi nígbà tí mò ń rí àwọn nǹkan tí mo wò pé ó kù díẹ̀ káàtó. Òun ni mo ṣe fẹ́ dọ́gbọ́n fetí yín tó. Ṣé rí iṣẹ́ tá à ń ṣe? Ó lágbára díẹ̀ lóòótọ́. Àmọ́ àsìkò tí a fi ń sinmi lé kò tó ìta ń lò níta. Kí lẹ mí? Ẹ bá ọ̀gá sọ̀rọ̀ kí wọ́n máa sinmi. Bí iṣẹ́ wa ṣe le tó yẹn náà kì í ṣe wípé kò sí àsìkò tá a lè fi sinmi níbi iṣẹ́. Àmọ́ kàkà tí ọ̀gá máa fi sinmi níbi iṣẹ́, àsìkò yẹn gangan wo ni wọ́n máa tún wá lọ síbì kan tí ò tiẹ̀ yé mi sí rárá. Ìgbà tí wọ́n bá wá ń lọ síbi tí wọ́n fẹ́ lọ yẹn, wọn kì í mèmí dání gbà yẹn. Private number wọ́n máa gbà kúrò lọ́wọ́ mi, ọwọ́ wọn ló máa wà. Tọ́n bá dẹ̀ fẹ́ lọ síbi tọ́n ti fẹ́ lọ sí mi, kì í ṣàwọn nìkan ni wọ́n ń lọ síbẹ̀. Kìdẹ̀ ń ṣọkùnrin, tó bá jọkùnrin ni màá mọ̀ wípé ọkùnrin ni wọ́n bá lọ síbẹ̀. Ṣó ti yé yín sìn? Gbogbo irú àwọn nǹkan ni mò ń rí wípé kò kojú òṣùwọ̀n tó. Ẹ̀rẹ̀ máa wò ẹ̀yin rè gbogbo ayé yín, gbogbo nǹkan tẹ́ ní, gbogbo bí tẹ́ tó, gbogbo bí tẹ́ kù dé, gbogbo ẹ̀ lẹ fi nífẹ̀ẹ́ wọn. Ọkùnrin ò ṣe é nanu fún. Ọkùnrin ò ṣe é fi àyè gbà rárá. Ṣé báwa rèé? Kò sí bóbìnrin ṣe lè nífẹ̀ẹ́ wa tó láyé yìí, àì máa pín ìfẹ́ tiwa káàkiri ni. Mr. Anjola, ẹ ṣe gan, ibi tẹ́ ò sọ̀rọ̀ dé ó ti yé mi. Ṣé wá rẹ̀ ibi tó bá wùn kọ́kọ́ mi lọ, tó bá wùn kó mú yín dání, tó bá wùn kó dẹ̀ máa mú yín dání, that is his business. Obìnrin tó bá fẹ́ ní ibùjókòó ayọ̀, tó bá fẹ́ pẹ́ nílé ọkọ, tó bá fẹ́ fi ẹ̀mí gígùn àlàáfíà ara wà nílé ọkọ ẹ̀, kó má ṣe ọkọ ẹ̀ rárá. Ibi tó bá wọn ọkọ ẹ̀ kó rìn lọ, kò sí ètò kọ̀bìnrin náà bẹ́ẹ̀. Ṣé wàá fẹ́ gbọ́? Ibikíbi tó bá wo olówó orí mi ló lè lọ. That is none of my business. Yeah, thank you very much. Thank you very much. So, Mr. Anjola, ẹ jọ̀ọ́, mind your business. Ẹ fi tí yín ṣe tí yín, okay? I think you've overstayed your welcome, Mr. Anjola. I better kẹ́ jáde kúrò nílé mi right away, or else máa gbé ọkọ mi. Oore ni mo fẹ́ ṣe. Oh, madam, thank you very much. Get out. But try to wash out. Thank you. Thank you. Hello, darling. Bàbá, tó bá jẹ́ pé mo ní sùúrù ni, tí mi ò gbọ́rọ̀ sí lẹ́nu, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi kò ní ṣẹlẹ̀. Èṣù ò lè fún ọ láyè láti ṣe sùúrù kí èròǹgbà rẹ̀ ó lè bá àjọ lórí rẹ̀. Ohun táláì mọ̀kànmọ̀kàn fi ṣera rẹ̀ ló pọ̀. Ǹjẹ́ ìwọ mọ ohun tó ṣẹlẹ̀ gẹ́lẹ́ tó kù nílé ìjọsìn ìjọ náà? Ẹ̀sà, èmi ni Àbáyọ̀mí tí Tinúkẹ́ mú wá sọ́dọ̀ yín sọ́dọ̀. Oh Jesus! Ẹ̀yin ni Àbáyọ̀mí? Ẹ kújọ́ mẹ́ta, ẹ pẹ̀lẹ́. But báwo lẹ ṣe wá sí yẹn tẹ́ kàn gbàgbé ẹ̀ sí bí? Mo ní problem sometimes ago with my other line. Actually, ìjẹta ni plane wa touch down. So ngbà tó di lánàá, mo bẹ̀ sí wá Tinúkẹ́ káàkiri lọ sí ilé ibi tó ń gbé yẹn. Ìgbà tí mo débẹ̀ náà ni wọ́n máa ti park out bó ti pẹ́ tó ti kúrò. Mo á béèrè pé bóyá ẹnìkan wà tó ní clue nípa ibi tó kó lọ. Wọ́n ní kó àwọn ọmọ ibi tó kó lọ. So I became confused. Mo ṣe ní kí n wá sí bóyá ẹ lè mọ nǹkan kan nípa bóyá. Ó ti kúrò níbi tó ń gbé yẹn, ó ti kúrò ńbẹ̀. Ó ṣe kó ń bí ni. Ó bínú kó ń bí náà ni. Kò tí ì ju 20 to 25 minutes lọ. Ó ti retí yín jù. Ó ló ń pín pé fóònù yóò lọ. Mo ní problem pẹ̀lú
sí mi gbà yẹn ni line yẹn ó fún mi problem so I had to change the line mo wá gba line mi èmi náà wá bẹ̀rẹ̀ sí pé wọ́n sọ pé the number you have called is not available. ó lè jẹ́ time tí fóònù ẹ̀ tí tó sọnù wọ́n jí fóònù ẹ̀ lọ ó ra fóònù mi ó fẹ́ retrieve line but ó lè díẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé òun kò lè ní sùúrù tó ó lọ ra line mi but mo níyẹn lọ́wọ́ ń bí. ẹni sá. mo ní lọ́wọ́ ń bí. ẹ bá mi pè é. mo máa pè sí. ṣe actually wíwá tí mo wá yìí mo dé pípé ká concretize everything about our marriage so that màá pick nǹkan mi àádẹ́ máa lọ. kẹ̀sì marriage. ẹ wò ìlú mi I have very big place mẹ́ẹ̀ ó jẹ́ mi nìkan máa ṣe wúrowúro nù lé and then age is not on my side so èèyàn ń darúgbó lọ́nà ni ó yẹ kí n ti marry mo ṣe wálé pé okay I have plans for this girl kí n mú bèbí kí n dẹ̀ máa lọ as a marriage màá náà tẹ̀ di marriage oyè yìí. Oh, thank God. She will be very, very happy. Thank you, Jesus. Phone rẹ̀ ti ring. Good. Sherry, àwọn pásítọ̀ lọ tún pè yìí o. Sister yìí gbé fóònù. Gbé. Ẹ gbé. Èmi ò gbé o. Gbé kí ni? Mi gbé. Oh God, gbé fóònù. Dó ó bínú kò ń bínú náà. Kò tẹ̀ sí gbé fóònù. Kò gbé fóònù. Shit. Oh God. Ẹ dá. Now. Sister yìí gbé fóònù. Hey, bàbá. Ó jẹ́ wípé ní tí mo wá lọ ṣòkòtò abẹ́ ìṣòkòtò mi gangan ló wà. Ìgbé ẹni bá ti ń kánjú tolú ọ̀rán ni wọ́n ń gbàgbé pé igbá rẹ̀ ò tó sè lọ́bẹ̀. Bàbá ẹ ṣàánú mi síbi ilé ayé mi ṣe máa rí náà lélẹ́yìí. Wò ó Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ síbẹ̀ nítorí pé ẹ̀mí rẹ ṣe iyebíye lọ́wọ́ rẹ̀ ló ṣe jẹ́ kó rin ìrìn àjò tó rìn yìí kó lè bá àkọ́gbọ́n. A tún fún ọ láǹfààní láti tún padà lẹ́ẹ̀kan sí i bóyá o lè ṣe àtúnṣe. Ọ̀yá. Báwo dẹ̀ níbi tí o complain mi jẹta pé ohun rẹ̀ ṣé ó ti yàtọ̀ dáadáa? Mo ti wà okay sísà, mo ti strong dáadáa. Ó dà máa ń àmọ́ síbẹ̀síbẹ̀ o láti lo gbogbo oògùn yẹn tán pátápátá kí a tó lè sọ pé àti kó gbogbo oògùn ìjà ṣé o ti gbọ́ tó bá dijọ́ Friday o láti padà wá fún appointment ó ṣe pàtàkì o dẹ̀ gbọ́dọ̀ má ṣe aláìwá ṣọ́rọ̀ mi yé. Dókítà, ṣé lóòótọ́ ni wọ́n ní ẹ máa discharge mi lẹ́nu? Nígbà tí kò sí wàhálà kankan mọ́ di dandan kò sí problem à discharge ẹ lẹ́ni kò sí wàhálà. Dókítà, inú ìlú kankan ló máa ń sin sá. Lórí ọ̀rọ̀ owó abẹ́ tó lẹ́nìkan ti wá bí wá san owó ẹ̀yìn gbogbo balance tó kù tó yẹ kí o san fún wa bí wọ́n ní èèyàn kan ti wá ní orúkọ ó dẹ̀ ti san owó náà ti clear. Owó ti ní sá. Yes. Owó ẹ̀. Èṣù. Wọ́n ní one pastor kan ni wọ́n pera wọn pé wọ́n ṣànílò orúkọ ẹ̀ làwọn ṣe wá wọ́n dẹ̀ ti sanwó ojú bẹ́ẹ̀ lọ kò sí wàhálà kankan látọ̀dọ̀ tiwa pẹ̀lú ẹ̀ mọ́ báyìí àfi kó máa lọ lé. Ó dẹ̀ dá yín lójú. Nígbà téèyàn mẹ́rin bá wà lórí káńtà ṣé ká sọ pé wọn ò mọ ohun tó ń ṣe ni tá a dẹ̀ tún rí àrídájú fọkàn ẹ̀ balẹ̀. Sí wàhálà.
ṣé o bá mi gbé ilé ìfún àwọn. àǹtí mi ṣé àwọn lè sọ pé wọ́n san hospital bills mi. àwọn gangan ni àwọn làbá máa kí pé wọ́n ṣe gan. bíbélì sọ fún wa wípé kò sí ẹni tó fọwọ́ lóhùn ìtúlẹ̀ tí bojú wẹ̀yìn tí yẹ fún ilé ológun. ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ẹ má ṣépè fún mi o ẹ má ṣépè fún mi ẹ má gégùn fún mi lójú ẹ̀mí yín báyìí máa lówó lójú ẹ̀mí yín máa lọ́kọ lójú ẹ̀mí yín báyìí máa gbé nǹkan ribiribi ṣe ní ayé mi ẹ wá jẹ́ kí n sọ fún yín fún mi ní ilé ayé yín ni mo sọ tẹ bá tún ránṣẹ́ pè mí ẹ máa rún ni. pásítọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́. èmi náà dẹ̀ tún kọ́ ìgbà tí Àbáyọ̀mí wá ṣe first year anniversary marriage wọn ni ó béèrè yín a wá ṣàlàyé fún irú ipò tẹ́ wà òun ló san àwọn owó bills yẹn. pásítọ̀ Àbáyọ̀mí ti ṣe wedding. Lágbára Ọlọ́run anniversary ẹ̀ ló wá ṣe kọjá yìí. pásítọ̀ ǹjẹ́ mo sì lè rí ìyanu Ọlọ́run bàbá yìí. Hallelujah ìyọ́nú Ọlọ́run ẹ ó rí àánú rẹ̀ kìkì sí tí ẹ bá lè pinnu fún Olúwa pé Olúwa mo ti lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo tún padà wá ìdí ni pé ohun tí Olúwa ń fẹ́ náà nù kò sí aṣáko tí Olúwa kì yóò gbà ó ní ayọ̀ ń bẹ lọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan tó ronú pìwàdà ọmọ onínàkúnà ó gba gbogbo ọrọ̀ tí ó gbà ó lọ ná nínàkúnà ìgbà tó dé inú bàbá ẹ̀ dùn ni torí wípé kò sí ẹni tí yóò ní 100 àgùntàn tí kò ń sọnù níbẹ̀ kí a sọ pé ó ń gbàgbé ẹ̀ á fi 99 tó kù á fà láwọn olùṣọ́ àgùntàn tó kù lọ́wọ́ á wá ẹyọ kan lọ tó bá rí á gbé kọ́rùn rẹ̀ á gbé wá nítorí pé orí ètò sọnù á jẹ́ pé àgùntàn ilé Ísírẹ́lì tiwa náà tó sọnù ó padà wà lẹ́nu ayọ̀ la ó fi welcome yín kò sí bẹ̀rù rárá. pásítọ̀ ẹ má bínú sí mi. ẹ pẹ̀lẹ́. God bless you.